Portable, I'm not a fool like you that will be reply you. Ṣebí gbogbo ọ̀rọ̀ ló láìkí kó máa ganu sí. Ó ti ganu sí problem báyìí. I will teach you in the language that you will understand. No worry. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àti gbogbo tẹ́tí ń wò wá. This is DIGINAIJA. Don't forget to subscribe, like and share. Ẹ̀yin tèmi ó tún ti ṣẹlẹ̀ báyìí o. Lórí ọ̀rọ̀ Portable àti King Saheed Osupa. Ó ti wá di woro sí woro báyìí. Ijoba Lande tún ti jáde fún Portable báyìí o. Wàhálà gẹ́gẹ́ bá ti morúkọ Portable. Gbàsgbòs kàn bẹ̀rẹ̀ sí lọ left right and center ni. Gẹ́gẹ́ bẹ́yìn náà ti mọ̀ pé Portable kọ́kọ́ kó sí wàhálà lórí pé ó dá sí ọ̀rọ̀ Ijoba Lande àti bàbá tí ní pé báwo ló ṣe máa dọ̀bálẹ̀ fẹ́ni tó ń bá ìyàwó ẹ̀ sùn. Ọ̀rọ̀ yìí tún gbẹnu tán o. Gbogbo ìyẹn yìí ń lọ lọ́wọ́ náà lápò tún ṣàdé pé Portable tó ti bọ́ sórí íńtánẹ́ẹ̀tì ó ní Dr. Saheed Osupa pé kí ló dé ó wà tó ṣe máa blọ́ọ̀kì music òun ò jẹ́ kóun rówó pamọ́. But in the first case why tó ṣe máa lọ lo music òní music track òní track lẹ́yìn tẹ́jọ mọ bí gbogbo ẹ ṣe máa ń lọ lágbolé music pé téèyàn bá ṣe music òun ló ní content ẹ̀ kó tó lè lò wá sí permission ó seek permission ó ṣe anything ó gbé ẹni ẹlẹ́ni síta ó tẹ ojú ẹ̀ mọ́lẹ̀ ó yàkàyàkà ẹ̀ ẹ̀yin èèyàn drop comment kí lẹ fi ń pa ẹ̀. Anyway gbogbo ẹ̀ náà Saheed Osupa ò tí ì dá lóhùn ó ti ṣe apology video alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ló tún drop by ẹjọ́ ẹja tún gbọ́n tó fẹ́ sọ nínú apology video yìí. Can you drop your comments below. Ẹni tó ṣàgàn ẹni kò ṣe sọ̀rí àbí kò lè ṣe ni tó bá ti ṣe ó ti tàn o tàbí ṣùgbọ́n kan kò sí níbẹ̀ o. Ọlọ́sẹ̀ bá mi King Saheed Osupa ẹ̀dá ìjì mi ẹ̀dá mi má mọ̀ tọ́. Ọlọ́sẹ̀ ọmọ yín ni mí. Bàbá ẹkùn lè pa kùn jẹ́ mẹ́kùn kan lè pa bàbá ẹ̀ jẹ́. Akọ̀ndúrúurú ni ẹ ṣáàmọ̀ bá mi. God bless you. Nínú lámbà yín náà la ti ń yọ. You dey give us motivation. Orin tó ní motivation lọ́wọ́ ó yà ó sọnù dànù bàbá àwọn ọmọ mẹ̀kẹ́mẹ̀. Ọlọ́sẹ̀ I'm sorry bá mi ẹ má bínú. Ọ̀rọ̀ orin yẹn ló dá àlàálẹ̀ ọ̀rọ̀ owó ni. Ó yá ìdọ̀bálẹ̀ fòyà díẹ̀ ṣáà ti gbóló láyé mọ̀. Ó yá torí bá ń fáwọn ọ̀tá mi ó yá kọ́ lọ lo paracetamol kò sí wàhálà mọ́ owó là ń wà. Tó bá dé láfẹ́ ń wà owó là ń wà ọmọ ẹ̀gbá òun gbàgbàkúgbà. Ajé I swear to God who made me I love who love me I care for who care for me I breathe for who breathe for me I love who love me. King Saheed Osupa I love you my daddy. Ọlọ́run tẹ́lẹ̀ nu o bá mi ẹ má bà wọ́n tẹ́lẹ̀ nu o. Promotion là ń ṣe o. Ó ṣàkóso wàwà ó tọkìntàn ó tọpinpin bá mi. Inú ogun lògo wà. Ní bógun lọ bá mi ẹ má bínú bá mi mo ní yọ ni ìgbẹ́ ni distributor ló dá láàlẹ̀. Wọ́n ní àwọn distributor yín fẹ́ yọ orin mi àbọ̀ ti yọ ni. Ẹ já mọ̀ orin mo fi ń jẹun. Ó sáńlé ni mí mo sùn lábẹ́ bíríìjì rí náà bá mi. Ẹ já mọ̀ orin mo fi ń jẹun ẹja ìjì mi ẹ̀dá mi máa tọ̀. Ọlọ́sẹ̀ King Saheed Osupa ó tọ́ Kington. Ẹ̀yin tèmi ọ̀rọ̀ yìí ti wá yíwọ́ báyìí o. Ẹ ṣáà rí i pé Portable tuntun wá yẹnu padà báyìí pé promotion làwọn ń ṣe. Portable ọmọlálọmí gbogbo aláṣàmọ̀ pé Mr. Benuja wáyà tí wá ti bẹ̀rẹ̀ sí ń bẹ̀bẹ̀ báyìí ó ti bẹ̀bẹ̀ lálákọ̀ọ́kọ́ Saheed ò tí ì dá padà ó ti bẹ̀bẹ̀ lẹ́lẹ́kejì gbogbo àwọn olómìnira family gbogbo wọn ti wá bínú báyìí wọ́n ti jáde fún Portable tán báyìí ẹ jọ̀ọ́ o Portable ṣé àbúgbò ọ̀run wà báyìí dá láàrin àwùjọ ìwọ ló máa bẹ̀bẹ̀ lẹ́nu ìwọ ló máa bẹ̀bẹ̀ lọ́la kí ló máa mú tó máa fi ń bú àwọn èèyàn yẹn kó tó wá bẹ̀rẹ̀ sí ń bẹ̀bẹ̀ létà. Ẹ jọ̀ọ́ yín tèmi ẹ jẹ́ ká drop comment ká sọ opinion wa torí ìwà pálapàla báyìí ó ti pọ̀jù fún Portable tó máa ń pèèyàn lórí fúnra rà kò yẹ kó tó máa gbọ́mọ ẹran jó. Wàá bọ́ àgbàlẹ́ ni wàá tẹ ojú wọn mọ́lẹ̀ wàá bọ́ ọmọdé wàá tẹ ojú wọn mọ́lẹ̀ ìjọ ni wàá fẹ́ change. Ẹ jọ̀ọ́ ẹ drop comment yìí. Thank you for watching. Take care. Bye.